làálàá tó ń ṣèṣe rin tó wá ń jẹ̀jẹ́ rí èèyàn ń bá jámọ́ kiri tí wọ́n bí léèrè wọ́n ní bò ní ẹ̀ ó là ń tì í àràdà ìfẹ́ bá wa sọ̀rọ̀ lé lórí pé ìṣòro àìní iṣẹ́ Ọlọ́run yàn láàyò fún ni. ẹ já ọba yìí gba ọpẹ́ kó gba ẹ̀yìn wa ògo ni forúkọ rẹ̀. A tún dúpẹ́ pé ó wù ọ́ nínú àánú rẹ̀ láti tún fi òye yé wa sí lórí ọ̀rọ̀ ìṣòro tí ń dojúkọ àwọn ọmọ èèyàn yìí náà ni kò jẹ́ ọ́ lógún torí ò kì í fẹ́ ká níṣòro. Ọba àwọn ọba èyí tó tún fẹ́ bá wa sọ lọ́tẹ̀ yìí Olódùmarè yóò yé wa o. Olúwa finú rẹ̀ hàn wá, gbogbo kó jẹ́ tiwọ lọ Jésù Kristi Olúwa wa, àmín. Ní òní mo tún fẹ́ mú ìṣòro mìíràn tí ń dojúkọ àwa èèyàn, èyí tí mo sì fẹ́ ṣiṣẹ́ lé lórí yìí náà ó fẹ́ dàbí ẹni wípé ìṣòro tó kárí ayé ni, ṣùgbọ́n kì í ṣe gbogbo èèyàn ní ìṣòro yìí ni wọ́n ní. Tí n bá sọ pé ó kárí ayé yẹn ni pé níbi gbogbo lágbàáyé ni a ti ní àwọn tí wọ́n ń dojúkọ ìṣòro tí mo fẹ́ sọ̀rọ̀ yìí. Kí sì ni ìṣòro náà? Ìṣòro àìní iṣẹ́. Ìṣòro àìní iṣẹ́. Ṣé wá rí ọ̀tọ̀ níṣẹ́, ọ̀tọ̀ níṣẹ́. Bẹ́ẹ̀ ni, ọ̀tọ̀ níṣẹ́, ọ̀tọ̀ níṣẹ́. N tí èmi fẹ́ bá yín sọ̀rọ̀ lórí ni iṣẹ́ tí Ọlọ́run yàn láàyò fún ni láti ṣe. Bóyá ká kúkú sọ pé iṣẹ́ yàtọ̀ síṣẹ́. Torí pé tí a bá sọ pé iṣẹ́, gbogbo làálàá ntọ́pọ̀lọpọ̀ wa ń ṣe tá à ń pè ní iṣẹ́, iṣẹ́ ni. Gbèyàn bá ń ṣe làálàá tó ń ṣèṣe rin tó wá ń jẹ̀jẹ́ lérí téèyàn ń bá jámọ́ kiri tí wọ́n bí léèrè wọ́n ní bò ní ẹ̀ ó là ń tì kọjá àfaradà. Iṣẹ́ lèèyàn máa ń faradà. Iṣẹ́ lèèyàn máa ń faradà. Iṣẹ́ ni. Nílẹ̀ Yorùbá wọ́n ní iṣẹ́ lóògùn ìṣẹ́. Iṣẹ́ lóògùn ìṣẹ́. N tá a pè ní iṣẹ́, mo sọ pé iṣẹ́ júṣẹ́ lọ. Iṣẹ́ tèmi fẹ́ bá wa sọ̀rọ̀ lé lórí pé ìṣòro àìní iṣẹ́ tí Ọlọ́run yàn láàyò fún ni. Ẹ jẹ́ á kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí. Jẹ́ n kọ́kọ́ ka Genesis orí 2 ẹsẹ̀ 15 sí ẹsẹ̀ 16. Genesis orí 2 ẹsẹ̀ 15 sí ẹsẹ̀ 16. Gbọ́n tí ìwé mímọ́ wí. Ọ̀rọ̀ Ọlọ́run wí pé Olúwa Ọlọ́run sì mú ọkùnrin náà. Ọkùnrin yẹn kọ́ ló mú ara ẹ̀. Olúwa Ọlọ́run ló mú, adániwáyé ló mú ọkùnrin náà. Ẹ máa gbọ́ o. Ó sì fi í sínú ọgbà Ídẹ́nì láti máa ró àti láti máa ṣọ́. Iṣẹ́ nìyẹn. Mo sọ fún inú fọ́nrán tó ti kọjá pé kò sẹ́nikẹ́ni tí Ọlọ́run rán wá sáyé láti wá wòran. Kò sẹ́ni tí Ọlọ́run rán wá sáyé láti bùkẹ́ dání. Kò sẹ́nikẹ́ni tí Ọlọ́run rán wá sáyé láti wá máa dàlúrú dàgbòrú. Kò sẹ́ni tí Ọlọ́run gbéṣẹ́ agbésùnmọ̀mí rán. Kò sẹ́ni tí Ọlọ́run gbéṣẹ́ ọ̀jẹ̀lú rán. Bẹ́ẹ̀ ni àwọn kan wà tí Ọlọ́run rán láti jẹ́ òṣèlú. Ṣùgbọ́n Ọlọ́run rán ẹnikẹ́ni wá sáyé láti jẹ́ ọ̀jẹ̀lú. Kò sẹ́nikẹ́ni tí Ọlọ́run rán wá láti wá ba ayé jẹ́. Kò sẹ́nikẹ́ni tí Ọlọ́run rán wá sáyé láti máa pàtẹ́wọ́ fáwọn ọmọnìkejì. Bẹ́ẹ̀ ni kò sẹ́nikẹ́ni tí Ọlọ́run rán wá sáyé láti máa bu ẹnu àtẹ́ lóhun tí àwọn ọmọnìkejì rẹ̀ ń ṣe tó jẹ́ rere. Bẹ́ẹ̀ ni Ọlọ́run ọ̀run tó mú Ádámù wá sáyé, òun ló mú lọ́nú ọgbà Édẹ́nì, ibùgbé àtòkèwá, ibùgbé tọ́lọ́run ní fún nínú ayé yìí. Ó wá ní pé kó máa ró, ó sì ní kó máa ṣọ́. Ní ẹsẹ̀ 16
Olúwa Ọlọ́run sì fi àṣẹ fún ọkùnrin náà pé nínú gbogbo igi ọgbà ni kí ìwọ máa jẹ. Ibi tí mo kà yẹn ẹ rí wípé iṣẹ́ jẹ́ Ọlọ́run lógún ju oúnjẹ lọ. Àwáyé wá jẹun, àwáyé wá ṣiṣẹ́ ni. Bá mi sọ fún ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ wípé àwáyé wá jẹun, má ya ìfun lọ́ràn. Wọ́n rán ọ wáyé kó wá mutí, wọ́n rán ọ wáyé láti wá máa wòwòkuwò, máa sọ̀sọkúsọ, máa rìnrìnkúrìn, máa wùwàkiwà. Irọ́. Iṣẹ́ kan ni Olódùmarè yàn láàyò fún ẹ láti ṣe. Máa ro ọgbà yìí kí o sì máa sọ. Nígbà tí wọ́n sọ sẹ́tán náṣẹ̀ tó bá sọ̀rọ̀ oúnjẹ, ẹni tí ò ṣiṣẹ́ ìwé mímọ́ ní pé kó máa jẹun. Bẹ́ẹ̀ ni, kódà kó jẹ́ ọmọ Ọlọ́run, tó bá ti ní iṣẹ́, tó ṣàwárí iṣẹ́ tí Olódùmarè yàn fún ẹ láti ṣe, kò sí bébí ò ṣe ní pa ọ́. Bẹ́ẹ̀ ni, wàá kì máa ṣe iṣẹ́ kiri, iṣẹ́ àwọn iṣẹ́ àǹtí lọ́mọ bá káàkiri. Jẹ́ kó yé wa wípé tí a bá ń sọ̀rọ̀ ìṣòro àìníṣẹ́, ìṣòro tó kárí ayé ni. Ìṣòro tó kárí ayé ni. Bí a ti ní ìṣòro yẹn ní orílẹ̀-èdè Nàìjíríà ló wà níbi gbogbo. Àwọn ọmọ wa gan tí máa sọ pé àwọn ọmọ wa, àwọn èèyàn wa tí wọ́n sá lọ sí òkè òkun, ọ̀pọ̀ wọn náà ni wọ́n débẹ̀ tí wọn ò ríṣẹ́ ṣe. Bẹ́ẹ̀ ni, àwọn ọmọ ilẹ̀ adúláwọ̀ tí wọ́n sá lọ pé iṣẹ́ ń bẹ lu ọba, iṣẹ́ ń bẹ lu èbó, wọ́n débẹ̀, ọ̀pọ̀ ni ò ríṣẹ́ ṣe. Bẹ́ẹ̀ ni, ìṣòro àìníṣẹ́ ó kárí ayé. Ṣùgbọ́n ntọ́lọ́hun tí ẹ fẹ́ kó wá ṣe kì í ṣiṣẹ́ jámọ̀jámọ̀. Mo sọ pé iṣẹ́ yàtọ̀ sí iṣẹ́. O lè sọ pé èmi ò ṣiṣẹ́ ní tèmi, mo gbà pẹ̀lú ẹ pé iṣẹ́ tó ń ṣe kì í ṣe iṣẹ́. Ṣùgbọ́n iṣẹ́ tèmi ń sọ ó yàtọ̀ sí iṣẹ́ tó ń ṣe. Ṣé ẹ rí n tá à ń pè ní iṣẹ́ ó yàtọ̀ sí n tí Ọlọ́run pè ní iṣẹ́. N táwa èèyàn ń pè ní iṣẹ́ ó ní tá à ń ṣe tí wọ́n fún wa lówó ń díẹ̀. Mo fẹ́ fi yàtọ̀ hàn yín ni o. Láàrin táwa èèyàn ń pè ní iṣẹ́ àti n tí Ọlọ́run pè ní iṣẹ́. N tí àwa èèyàn ń pè ní iṣẹ́ ní iṣẹ́ kan tá a ṣe tí wọ́n ń sanwó fún wa lórí ẹ̀. Ṣùgbọ́n iṣẹ́ tí Ọlọ́run pè ní iṣẹ́ ó ní tí wọ́n bí ẹ wá sáyé, n tá dání wáyé rán ẹ wá sáyé láti ṣe. Kò sọ̀rọ̀ owó ń bẹ. Ilé mi fi sọ pé n tí ẹ̀yin ń pè ní iṣẹ́ lọ́lọ́run mọ̀ sí. Torí owó náà la fi ń ṣiṣẹ́. Irọ́. Ìwọ ọmọkùnrin sọ wá sọ pé a nílò owó ni. A nílò owó, ẹ farabalẹ̀. A nílò owó. Ọlọ́run mọ̀ bẹ́ẹ̀. Mo ń jẹ́ ká mọ̀ ìyàtọ̀ torí pé tá a bá ṣe báyìí, tá a bá wá ń ṣàlàyé iṣẹ́ gidi gan jẹ́ kó lè nítumọ̀ sí ẹ. Ìkejì ni wípé sórí iṣẹ́ táwa èèyàn ń pè ní iṣẹ́ yìí máa ń jẹ́ lówó lọ́wọ́. Ṣùgbọ́n tọ́lọ́run pè ní iṣẹ́ yìí máa ń jẹ́ ká nímúṣẹ. N táwa èèyàn ń pè ní iṣẹ́ yóò fún wa lówó. Àwa lè lówó tán ká má láyọ̀. A lè lówó tán ká má ní dùnnú. A lè lówó tán kí àwọn wàhálà wẹ́rẹ́ kó tẹ̀lé fún wa. Ṣùgbọ́n tó bá jẹ́ ní tí Ọlọ́run pè ní iṣẹ́ tí Ọlọ́run pè ní iṣẹ́, wà á ní ìmúṣẹ ń bẹ. Nǹkan kẹta tó tún yàtọ̀ ni wípé sórí níbi iṣẹ́ tí táwa èèyàn ń pè ní iṣẹ́, wọ́n lè dá ọ lóǹdí ẹ̀. Tẹ́lẹ̀ omi bá rí pé òun ṣiṣẹ́ ìjọba lórí, wọ́n ó ṣe gbé ẹ̀lú ṣọ́ọ̀ṣì, yóò rí ṣe dúpẹ́ pé gómìnà yìí ṣe dáadáa, mo rí tèmi ṣe ń bẹ̀, mo rí tiwa Buhari ìjọba àpapọ̀ yìí ó pé mi. Ǹjọ́ kan wọ́n lè dá ẹ dúró. Èmi ò gbàdúrà kan dá ẹ dúró. Ohun tí mo kàn jẹ́ kó yé ọ ní táwa èèyàn ń pè ní iṣẹ́, wọ́n lè dá èèyàn dúró. Kódà kó ṣòkòwò, owó lè wọgbó. Bẹ́ẹ̀ ni, ó lè ṣòwò kọ́ ọ lánàá ń díẹ̀. Ṣùgbọ́n tí Ọlọ́run pè ní iṣẹ́, kò sẹ́nikẹ́ni tó lè dá ẹ dúró ń bẹ. Kò sẹ́ni tó lè gbaṣẹ́ tọ́lọ́run kó sí Olúwa ẹ̀. Iṣẹ́ tí Ọlọ́run yàn fún ẹ láti ṣe, kò sẹ́ni tó lè gbà lọ́wọ́ ẹ̀. Ní táwa èèyàn ń pè ní iṣẹ́
ní nǹkan tí a kọ́ tá a máa ṣe ṣùgbọ́n tí Ọlọ́run pè ní iṣẹ́ ní tó fún wa lẹ́bùn láti ṣe ni. A kì í kọ́, a ti ní àbùdá rẹ̀ nínú àgọ́ ara yìí, bẹ́ẹ̀ sì ni a ní súra rẹ̀ nínú ẹ̀mí mímọ́. Ìtàwé èèyàn ń pè ní iṣẹ́ wọ́n lè gbà lọ́wọ́ wa ṣùgbọ́n tí Ọlọ́run pè ní iṣẹ́ kò sí bàbá olúwa ẹ̀ tó lè gbà lọ́wọ́ ẹ̀. Ìtàwé èèyàn ń pè ní iṣẹ́ a máa pani. Bàbá kan kọrin nílẹ̀ yìí ó ní tá a jẹ là ó là ń jáde lọ lónìí Olódùmarè ó ní tá a jẹ là ń wá lọ bàbá mọ̀jà pàdé tí ó jẹ wá. Níbi iṣẹ́ táwa èèyàn pè ní iṣẹ́ èèyàn a máa rìn kó pàdé ikú ṣùgbọ́n níbi iṣẹ́ tí Ọlọ́run pè ní iṣẹ́ yẹn ò kí ń pa ní iṣẹ́ yẹn máa ń fúnni níyè ni. Sótúrí níbi iṣẹ́ táwa èèyàn ń pè ní iṣẹ́ ó ṣeé ṣe kó gbó o lè má lọ́jọ́ lórí kó gbó kó kó bí ilá ṣùgbọ́n tó o bá ṣe iṣẹ́ tí Ọlọ́run ní kó máa ṣe ó ní gbóǹdì ẹ̀ ó sì ní kó èdè ẹ̀ bẹ́ẹ̀ ni ó tọ́ mo sọ fún yẹn ó ní gbóǹdì ẹ̀ ó ní kó wàá máa ní ìyè lọ́pọ̀lọpọ̀. Kí wọ́n á parí ọ̀rọ̀ yìí sí báyìí pé ǹjẹ́ ẹ mọ̀ pé Jésù Kristi Olúwa kò wáyé láti ṣe àwọn iṣẹ́ táwọn èèyàn ń ṣe yẹn. Irọ́, iṣẹ́ tí bàbá tiẹ̀ ń ṣe nìkan ló ń ṣe. Jẹ́ n ka Jòhánù orí 5 fún ẹ ká wá fẹ́nu ọ̀rọ̀ ìjóná ká gbàdúrà. Jòhánù orí 5 kí ọ̀rọ̀ yìí lè bá yé ẹ̀yin àyànfẹ́. Jòhánù orí 5 ẹsẹ̀ 17 ṣùgbọ́n Jésù dá wọn lóhùn wípé Jòhánù orí 5 ẹsẹ̀ 17 Jésù dá wọn lóhùn wípé bàbá mi ń ṣiṣẹ́ títí di sísìnyí oníṣẹ́ lọ́lọ́run òṣìṣẹ́ lọ́lọ́run bàbá ọmọ lọ́mọ ń jọ. Tọ́ ọ bá ti kórìíra iṣẹ́ ṣíṣe tọ́ ọ bá pèrè lọ́mọ Ọlọ́run irọ́ ló pa. Ọlọ́run ò bímọ tí kì í ṣiṣẹ́. Bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin ọ̀lẹ nàpáyín ẹ̀yin tó jẹ́ pé iṣẹ́ tẹ̀yìn yàn láàyò ní ká sùn ká jí ká gòkè ká sọ̀ kẹ́ mórí obìnrin gò kẹ́ sọ̀ wáyé eré òótọ́ mo sọ fún yín. Bàbá mi ń ṣiṣẹ́ títí tí sísìn láti ìgbà táyé ti bẹ̀rẹ̀ lọ́lọ́run ti ń ṣiṣẹ́ káyé ayé gbogbo tó bẹ̀rẹ̀ lọ́lọ́run ti ń ṣiṣẹ́. Jésù tún wá sọ fún wa pé títí di ìsinsìn yìí àwọn bàbá wa wọn ò ka Bíbélì wọn níṣẹ́ lòṣùpá ń ṣe lọ́run. Ọlọ́run alààyè tó lóhun gbogbo iṣẹ́ ló ń ṣe lọ́run. Jésù náà sọ pé èmi sì ń ṣiṣẹ́. Tán bá ní Ọlọ́run ṣiṣẹ́ ṣiṣẹ́ lọ́lọ́run ṣe. Sọlọ́run ṣẹ̀ṣẹ̀ máa sáré kiri tí ó jẹ tí ó mu àbí àbúrò Olódùmarè tó ní bùkátà ayé pọ̀ lọ́rùn mi o bùkátà ayé pọ̀ lọ́rùn mi o wọ́n ní àjà àjòtì táwọn èèyàn ń pè níṣẹ́ ẹni tí Yorùbá ń pè lájà àjòtì ìjọmọkùnrin ọlọ́yàn yẹn kọ́ la fẹ́ bá yín sọ. Ẹ ti mọ yẹn kò sì sí retẹ́ rí mú bọ̀ bẹ́ẹ̀ wàá gbọ́dọ̀ kú sí di tẹ́ ẹ pè níṣẹ́ yẹn tó tẹ́ ẹ bá kú sí díẹ̀ bó bá tiẹ̀ yẹ yín láyé kò lè yẹ yín lọ́run ó tọ́ mo sọ fún yẹn kò lè yẹ yín lọ́run. Ó ṣeé ṣe kó o ṣe ní táwọn èèyàn ń pè níṣẹ́ kò yẹ ọ́ káwọn èèyàn pè ẹ́ ní ká gbóṣùbà káre fún ẹ kán pè ẹ́ ní bàbá olóore ṣùgbọ́n ó ṣeé ṣe kó yẹ ọ́ láyé ṣùgbọ́n mo fi dá ẹ lójú tó o bá ti ṣiṣẹ́ tí bàbá ń ṣe tó sì fẹ́ ṣe nínú ẹ̀ kò lè yẹ ọ́ lọ́run. Yá gbàdúrà. Ọba ògo gba ọpẹ́ kó gbà yẹn wá. Ògo ní forúkọ rẹ o. Bàbá mi jẹ́ kó yé òye àwọn èèyàn rẹ̀ fi òye ìyé wọn jẹ́ kí agbára ọ̀rọ̀ yìí kó wá ṣe ìṣẹ́nu ayé àwọn èèyàn wọ̀nyí. Àwọn ọ̀lẹ kí wọn ó jí lójú oorun ìmẹ́lẹ́ wọn. Àwọn tí wọ́n sì wà lágbára láti ṣe ṣùgbọ́n tó jẹ́ pé ọ̀tọ̀ níbi tí wọ́n gbé agbára tó fún wọn gbà iṣẹ́ ojú òòjọ́ ni wọ́n múra sí.
àbí ìṣẹ́. Olódùmarè wá bá mi là wọ́n lójú kó sí wọn létí iṣẹ́ tí wọ́n bá fẹ́ ṣe nínú wọn jẹ́ kó yẹ yòóyé wọn. Ògo ni forúkọ rẹ̀. Jésù Kristi Olúwa wa. Àmín.